ọjọ́ kan ní tolóhùn ọwọ́ ti tẹ ọmọ ẹgbẹ́ òkùnkùn kan ní ìpínlẹ̀ Èkó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ọlọ́pàá Ìjẹ̀dẹ̀ ti mú afurasí kan tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn olè apànìyàn tí wọ́n sì rí ìbọn tí wọ́n rọ lọ́wọ́ rẹ̀. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá náà ṣe sọ, wọ́n mú ní ọjọ́ 18 oṣù kẹjọ ọdún 2025 lẹ́yìn tí àwọn ará àdúgbò ròyìn pé ọkùnrin kan fi ìbọn halẹ̀ mọ́ àwọn èèyàn ní agbègbè Sabon Kasuwa ní abúlé Èkó. Àwọn ọlọ́pàá tọ ipasẹ̀ arákùnrin afurasí ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀nàmọ́dé Káyọ̀dé lọ sí ilé àkọ́kù kan tí ọwọ́ wọn sì bá. Ìwádìí àkọ́kọ́ fi hàn pé Ọ̀nàmọ́dé Káyọ̀dé jẹ́ ẹni tó ti ṣẹ̀wọ̀n rí tẹ́lẹ̀ nítorí pé ó jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n sì tú sílẹ̀ ní ọdún 2022 tí ó sì tẹ̀síwájú nípa jíjẹ́ ọmọ ẹgbẹ́ náà lọ́wọ́lọ́wọ́. Nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, ó jẹ́wọ́ pé lóòótọ́ òun ní ìbọn, ó sì mú àwọn ọlọ́pàá lọ sínú ilé ìgbọ̀nsẹ̀ kan ní ilé àkọ́kù náà tí wọ́n sì bá ìbọn ọ̀hún níbẹ̀. Afurasí náà ran àwọn ọlọ́pàá lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ìwádìí láti mú àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ tó kù àti láti rí àwọn ìbọn tó kù tí wọ́n fi ń ṣiṣẹ́. Tí wọ́n bá sì ti parí èyí, wọ́n fi sí ilé ẹjọ́ lẹ́yìn ìwádìí tó kún. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó CP Ọlọ́rundáre Jimoh kí àwọn ọlọ́pàá apá Ìjẹ̀dẹ̀ fún ìdáhùn àti ṣíṣe iṣẹ́ takuntakun èyí tí ó mú kí wọ́n mú ọ̀daràn náà àti rírí ìbọn tó fi ń ṣiṣẹ́. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín in ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.